eégún ló ń lé mi eégún kankan lé mi kiri ni mi wà mọ́ tó yà sí sí. eégún ò ṣe ní ilé ọ kí ló ṣe tí wọn náà wálé máa wálé máa bọ̀ máa bọ̀. Kí ló dé? Kí ló ṣẹlẹ̀? Gay. You know something? You were with the other time, right? Mo sọ fún ẹ pé mo lálà. Àlá tí mo ní mo lá ẹ. Same old story. Mo tún lágbó àlá ẹ. But this time around, mo rí eégún kan lé mi dẹ́n. Mo wá rí dáàdì mi. Wọ́n bá mi sọ̀rọ̀, wọ́n á fẹ́ gun mi lọ́bẹ. Ṣé o dẹ̀ rò pé ká lọ fi ọ̀rọ̀ ilé olùṣọ́ àgùntàn báyìí? Because ká má wọ̀ pé mind your own business kó ń kó jábẹ́ ilé kálukú ló ń ṣe tiẹ̀ níbí báyìí o. Prayers lọ̀rọ̀ wá ní ìdíbáyìí. Yeah. You're right. I concord, though. Whatever you say, Ashi. Sha, relax. Báwo ni wọ́n lè sọ? Ó ṣe ṣe ìdẹ́rù bà mí náà. Ó kálù mọ́ ọkọ̀ tí wọ́n. Ṣé gbogbo tí ogun bá ti yọjú báyìí tọ́lọ̀ bá fẹ́ fi hàn mí ló máa fi hàn mí lójú àlá yẹn ó dẹ̀ mí kó fẹ́ kó bu yẹn kó ṣẹ́ nìyẹn. Ǹjẹ́ wọ́n sì fẹ́ ti rọ́ àlá yìí fún mi lẹ́ẹ̀kan rẹ̀? Ǹjẹ́ wọ́n sì pé mo ní kẹ́ ṣe àwọn ètò kan jẹ́ ṣé wọ́n? No. Ẹ má bínú sí mi. Ṣé ní ẹ̀mọ̀ báwọn òyìnbó tí wọ́n bá gba cháìchì wọ́n lè máa fojú wọn. Then number 2, ìlú òyìnbó la wà yìí. Now ti bá àwọn èèyàn ojú wọn fẹ́ máa fi wò ní ojú tì ní ọmọ ìfẹ́ ṣe ni. Gbogbo yẹn náà ẹ̀ bá ti pé lọ sí charity home àbí kẹ́ pé wá sínú ìjọ wa. Àwọn èèyàn tó wà ní ìjọ wa wọ́n ti understand gbogbo àwọn nǹkan bẹ́ẹ̀ kò jọ wọ́n lójú wọ́n lè tẹ̀wọ̀n pé ara àjọ náà ní gbogbo ẹ̀. All right, now let's talk. Kí ni solution? Nǹkan tó gbọ́dọ̀ fún yín pé tí ẹ bá ní owó díẹ̀ lọ́wọ́ ẹ máa lọ sílé. Ẹni sùúrù lóòótọ́ à ń ṣàwùjọ lọ́wọ́ àti ní plan láti padà sílé ẹ̀sìn. Ṣé gbogbo wàhálà àti gbogbo nǹkan tó wà lẹ́yìn sí tẹ́lá fi máa padà sílé tẹ́ ẹ ṣe ìpèsè yìí. Mo sọ fún yín pé ní orúkọ Olúwa gbogbo ẹ̀ pátápátá ló máa níyànjú. Ask your question. Tábà lọ ilé tábà ṣàwùjọ irú àlàyé àwọn nǹkan tó ń di ẹ̀. Torí kó lè gbogbo iléeṣẹ́ náà ni. Tí kò ní gbogbo iléeṣẹ́ ni so that ní wọ́n ṣáájú ẹgbẹ́ ṣáájú. Ẹ lọ lè rò. Ok, a máa lọ. Nǹkan tó lè sọ gbogbo láti bá mi nǹkan ní ẹ jẹ́ ká gbàdúrà. Tọ́jú ara yín díẹ̀ kò sí wàhálà mọ́tò tó máa gbé yín lọ sí gáràjì rẹ̀ so mo dẹ̀ máa make sure pé mo ti sọ fún ó máa dúró tẹ́ máa fi rí mọ́tò kó tó di pé ó máa bọ̀. Bọ̀dá mi, ẹ má bínú. Ìlérí tẹ́ ṣe fún wa kó tó di pé ẹ lọ sí ìlú ọba. Òun kọ́ nìkan tá à ń rí sí yìí o. Torí gbogbo ìlérí tẹ́ ṣe fún wa ni pé tẹ́ bá fi lè lọ tẹ́ bá dé gbogbo ìyà tó ń jẹ wá máa dópin. A máa lè jẹun láàrin àbọ̀. Àmọ́ eléyìí tí ò tówó mọ́tò yìí. Ṣé ní gbogbo ìlérí tí mo ṣe yẹn ni màá mú ṣe lágbára Ọlọ́run.
mo kàn ṣe mo ṣe business kan ẹ fún mi ní bí ọ̀sẹ̀ méjì àwọn owó yẹn àti wọlé padà gbogbo mo sọ pé màá fún yín ní nǹkan gbogbo ẹ̀ ni màá fún yín tí ò ní dìkan ṣe gbọ́ ẹ fọkàn balẹ̀. ìrìn ẹ má ní pé wàhálà mi pọ̀ ṣe ojú òní tìyìn ẹ̀ẹ́dẹ̀ ní ṣe tì á ti fi yín yangan ẹ wo á ti fi yín búga jìnnà lábúlé ẹ má jẹ́ kó pẹ́ ẹ jọ̀ọ́ torí Ọlọ́run. ẹ wo ojú òní tìyìn orí abá gbogbo wa ń tẹ̀ béèrè fún Ọlọ́run àṣekíṣe. bí ọ̀sẹ̀ kan àbí inú yín á jẹ́ dùn ojú òní tìyìn. ìyá yìí àtọmọ rẹ̀ ńkọ́. Wọ́n jáde. wọ́n á kí wọn. Mo ti promise pé máa fún yọ what am I going to tell them? Ṣé kìí ṣe wá lọ fèsì wọ́n sì pé torí pé mo fẹ́ ṣe nǹkan kan ní báńkì o I'll say this màá máa sọ fún pé kò so mọ́ wọ́n ṣe fún wọ́n ṣe kí wa káàbọ̀ bàtà lè wọ́n happy you can see it now kí ni mo fẹ́ sọ fún ọ kó ṣẹlẹ̀ kí wọ́n sọ pé torí pé mo fẹ́ gba 30% kan ní báńkì lórí owó tí mo ní. But Damola, kí ló dé tó sound right? You see, explain the possible manager yìí sọ fún mi in a very short period of time ó wá máa jáde and owó tó máa gorí owó tá à ń sọ̀rọ̀ ẹ̀yìn kò ṣe owó kékeré náà so kí ló dé tó lè bá àwọn ẹbí ẹ̀ sọ̀rọ̀ kọ́kọ́ ní sùúrù fún ìfúngbà díẹ̀ kí ṣe pé ò ní fún wọn mọ́ náà you still gonna give it to them but kọ́ ní sùúrù ni moreover advantage ló máa jẹ́ on their home path because wọ́n ṣe owó tó máa gbà máa ju nǹkan tó bá wọn sọ tẹ́lẹ̀ lọ báwo kọ́ ṣáà lọ ṣe survive kó tó dé wàá fún wọn náà kọ́ ní sùúrù. You're making sense though 3 months 30,000 owó ńlá ni I can make do with owó kékeré tí mo nílẹ̀ máa ṣe pé fáwọn ẹ̀ náà èmi àti bank manager máa sọ̀rọ̀ then when can we talk I mean èmi àti bank manager yẹn ìgbà wo la put lay cards on the table lọ́wọ́ la máa sọ̀rọ̀. Actually, I told him coming over to see him but we can't pay can you book appointment pẹ̀lú ẹ̀. Okay. Ẹ̀gbọ́n mi àti rìtì nǹkan kan tó dá mi lójú ni pé nídìílé wa a sọ̀rọ̀ ká má mú ṣe bẹ́ẹ̀ mo dẹ̀ mọ̀ pé máa ń wúlò lórí ọmọ lára tí ẹ ní. Kò sí wàhálà. ẹ̀gbọ́n mi ìyàwó yín àti ọmọ kejì ńkọ́. ọ̀rọ̀ ọjà ní ìsìn wọ́n lè bá ara nǹkan wá ó dàbí pé wọ́n fara mọ́ adìẹ. Can you even wait outside please? We want to have a private discussion here. We just want to have a private discussion. Alright. Mo ní kó fún wa láyé. Ló ti àgọ́ bẹ́ẹ̀. Adúrò ìbò láwọn pé. Ẹ̀yin náà gbà 50,000 yẹn. Ṣẹ́rí tí mo fún yẹn ẹ̀kọ́ bá mi gbàdá ni. Tó bá máa fi di àárín ọdún tá a wà yìí màá fún yín ní gbogbo ìtókù màá tún fún yín jù bẹ́ẹ̀ lọ torí mò ń ṣe àwọn kankan mo mọ ipa tí ẹ kó ní orí mi o. ẹ kó lórí mi. ẹ fi pa sílẹ̀ ẹjọ́ ẹ̀gbọ́n mi ọgbọ̀n ló wà níbí ìtókù yóò lè ju ogún lọ tá a bá máa fi ka méjèèjì papọ̀ kò lè ju 1,50,000 lọ báwo ló ṣe jẹ́ bẹ́ẹ̀. 50,000 naira ni ẹ rà. 50. bẹ́ẹ̀ ẹ lè mú ju dẹ́ ti mú tẹ́lẹ̀ lọ. bẹ́ẹ̀ ni ẹ lè ṣoríire jù báyìí lọ mọ́ ẹ̀ ń wò mí ni. ṣé nǹkan tẹ́ fẹ́ fi sọ fún ẹbí yìí rè ládùúrú ìyà tá a jẹ lórí yín àkókò bí má sọ ṣe rádaràda kẹ́ẹ̀kú ti kú sọ nǹkan fòpin ìránṣẹ́ ó dáa. ẹ máa gbọ́rọ̀ mi. mo ẹ bẹ́ẹ̀ ni mo ń sọ ni ẹ má lanu ó tọrọ ni mo ń sọ mo ní kẹ́ẹ̀kú ti kú sọ wọ́n sàn wọ́n ní bàbá ń bọ̀ bàbá ò tí ì dé ó sàn ju bàbá dé bàbá ò jámọ́ kankan lọ àwọn tó ń gun alùpùpù nílùú yìí wọ́n sàn jọ yín tẹ́ lọ tọ́jú ara yín sọ̀hún lọ ẹ wá dé ti rélébi èmi ń tèmi o èmi ò ní gba owó yìí àmọ́ nǹkan tí mo fi jù yín lọ ẹ lọ́wọ́ pé mo jẹ́ ọmọ lẹ́yìn yín àbí mo jábúrò yín nǹkan tí mo fi jù yín lọ máa fi hàn yín tẹ́ bá gbọ́ pọ́nrẹ́ mi ni ní tèmi mi ò ní gba owó yìí mo fún ọ
ṣé mo dúpẹ́. ọmọ Ṣaléwá. 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 ọmọ Ṣaléwá. Kí ló lè tó yìí? No problem with that one call and see why you hey, oh my God. What's this? That's why I'm warning you not to call me. Ha! Ẹ kúlé o. Àwọn káàbọ̀. Sweetheart, kí ló dé, kí ló ṣẹlẹ̀? Ṣaléwá kékeré ẹ̀ tí mo kówó fún, ó ní 50,000 naira, kí ló dé reject ẹ̀? Ṣùgbọ́n tó bá ń báyọ̀ sọ̀rọ̀ ó yẹ kéèyàn máa gbọ́. Kọ́sára nǹkan tí máa ń bẹ̀ sọ ni. Ìwọ náà wò irú àbúrò ẹ̀yẹn ó kéré sí ẹ ṣó ṣiṣẹ́ owó pamọ́ sí ẹ lọ́wọ́ ni. Ó wá fún níye kan ó ní òun kò tó òun kò tẹ́ òun lọ́rùn ó dàlú ẹ̀ láyà. Àṣé bẹ́ẹ̀ náà ló ṣe dùn ṣe ni. Ìwọ wà lọ́hùn yẹn ní òtútù ò ní sùn lọ́sàn ò ní sùn lóru ò ní sùn lálẹ́ ò ní ṣe kankan òun jìyà òun jíṣẹ́ òun jìyà lọ́hùn ìgbà tó òun gàrí wọn ọmọ náà ó wá fún lówó iye òfun níye kan ó ní kò tẹ́ òun lọ́rùn. Kí ló dé? Ẹ káàbọ̀ mà. Aya mi. Mo bi ọmọ Ṣaléwá ò gbọ́. Kí ló ń bínú? Àfi kó lọ bẹ̀ o. Bọ̀ àǹtí nǹkan tẹ́ ń sọ yẹn wrong. Kó wá lọ bẹ àbúrò ẹ̀. Ṣé ó ṣiṣẹ́ owó pamọ́ sí lọ́wọ́ ni? Ṣé ẹ rò pé ṣé owó náà ló easy ṣe bẹ́ẹ̀ yẹn ni? Kí ni ò easy gan? Kí ni? Kí la gbé tá ń gbin? Gbogbo tó ń sọ kí tó wọnú ilé ni mo gbọ́. Kí ló dé? Ọmọ mi tó jì sí ni. O fẹ́ túmọ̀ lẹ́bí ni. O tún wá ní ṣẹ́ṣẹ́ owó ṣeéṣe ni. Adédàmọ́lá. Gbogbo rẹ̀. Ọmọ bídà. Ọ̀rẹ́, ẹ má sọ mí di wèrè. Òun náà tún lọ ẹyin tó kówó lẹ̀. Ẹ fi ìbéèrè kẹ́yìn gba méjèèjì. Mo yọ̀ǹda. Ìgbà tó o bá tó ní ètò fún wa, tọmọ Ṣaléwá gbà ń rẹ̀, èmi ò lè dalẹ̀ alájọbí. O ṣe sí owó dùn ṣe. Ṣé sí owó dùn ṣe. báyà wọn wá bọ́tà àwọn òun kánjú mọ̀ pé ìlú òyìnbó ló ti wá ìrọ̀rùn ní gbogbo ẹ̀ bá dé wọn kánjú rí. ìgbà tí wọ́n lè fi ọdún mẹ́wàá kílẹ̀ wèrè ọjọ́ òní tó fẹ́ já. ẹ má bínú kẹ àwọn tó bá ti mọ̀yàn lọ láti lè. Ẹ má bínú pa dáńdó a wà lórí fóònù àbá nǹkan sọ̀rọ̀ ní àti. èmi ti used to that òun ni kò yé tẹ́lẹ̀ mọ̀ pé kẹ́ tó ṣe tán ẹ̀yin òun kánjú lórí fóònù gan ẹ̀ tán tójọ́ ẹkùn wo tí ẹ rí native òfin taratara fi tiẹ̀ mọ́ always suit. Ẹ sà ẹ jọ ibi tá à ń lọ èmi nífẹ̀ẹ́ ká pẹ́ torí atúnláwọn olùkọ́ ta fẹ́ yà. Kí là ń pẹ́ fún tá bá ti yanjú nǹkan ta lọ yanjú kó ká kó máa lọ ibi tó bá fẹ́ lọ kábí. ẹ jẹ́ ká. Kí ló dé? No, kí ni nǹkan tí kí lẹ jẹ. Yòjọ́ bá mi sáré bu omi lọ bomi fún. Omi lọ́wọ́ mi wá. Kí ló dé? Ìyàwó kí ló ṣẹlẹ̀? Kọ́kọ́rọ́ mọ́tò dà. Kò yẹ ká gbà yín láyè kẹ́ wọlé kẹ́ rí wọn rárá nítorí bí wọ́n ṣe wà ní ìsìn àfẹ́ gbẹ nìkan kan láyè pé kán lè yọjú sí wọn ṣùgbọ́n bàtà ẹ pé ṣe náà parí pé wọ́n ṣàfẹ́rí yín ló jẹ́ ká ní kẹ́ wọlé ẹ̀jọ̀ ẹ má pè. ẹ ṣe bí ó ṣe ń respond sí treatment. Dókítà ló lè fún yín lésì ṣùgbọ́n Ọlọ́run á gbàkóso. Ìyàwó ló sọ pé ó fẹ́ rí mi ọkọ ẹ wà kò sí nǹkan tó ṣe ìwọ ṣàrọra farabalẹ̀ kí wọ́n treat ẹ. má máa pè pẹ̀lú pèpèkúpè pé kò sí nǹkan tó ṣe ọkọ ẹ kò kú. Kálá mọ́ ni àní wálé lásìkò yìí. Má ṣe. Yóò lóhùn ẹ̀wọ̀n ẹ̀jọ̀ a lè sọ pé ó máa yá kó lọ pẹ́
mi sọ pé máa pẹ́ kó yá ẹ má fàwọn ọmọ mi sílẹ̀ o jẹ́ bá mi tọ́jú àwọn ọmọ mi dáadáa. ṣó fẹ́ gbọ́ tèmi ìwọ ló máa ṣe ìtọ́jú àwọn ọmọ ẹ wàá jẹun ọmọ ẹnikẹ́ni ò ní gbà ṣe ìwà tọkọ ẹ ṣe please má rorò kúrò ṣàrò àwọn àǹbẹ̀ yẹn kan tọ́jú ẹ ṣùgbọ́n that's what I'm saying èwo ni kọ́ńsìn ó ti tó nurse àbí nurse tó wá sí ìdá àbí èèyàn kan bẹ̀rẹ̀ jọ nurse ẹjọ bá mi wọ ẹjọ tó lọ lọ mo sọ̀rọ̀ bá mi wọ ẹjọ ẹ bá mi wọ ẹjọ dókítà wà ìjọ please. Kí ló dé ní sùúrù. Àǹtí mi, mo lára burúkú kan ni. Àlá pẹ̀lẹ́. Ẹ jẹ́ gbàdúrà. A ti gbàdúrà lálẹ́ àná ká tó sùn. Àdúrà kì í pọ̀ jù. Tá bá jí làárọ̀ là gbàdúrà. Pẹ̀lẹ́. wà lọ́jà orí ọmọ tuntun wọ́. Sálẹ́wá kí ló dé, kí ló ń ṣẹlẹ̀, kí ni mò ń gbọ́ nípa èyí? Ó dẹ̀ torí Ọlọ́run kí ló dé tó lè jẹ́ pé ìrònú yín ni ẹ̀gbọ́n mi tó jẹ́ bàbá yín rò títí tó fi kú pé ká fi lè ṣera yín ní òṣìṣú ọwọ́ ó wá kú tán ẹ sọ̀rọ̀ ayé jọ ọmọ inú àṣà tí wọn kì í ríra wọn sójú. Kí ló dé Sálẹ́wá, kí ló ń ṣẹlẹ̀? Ẹ̀rọ bàbá mi. Kí ni mo ṣe? Bí n bá kúnlẹ̀ ẹni mi ò mọ̀ kúnlẹ̀, bí n bá sùn ẹni mi ò mọ̀ sùn, bí n bá jókòó ẹni mi ò mọ̀ jókòó. Kí ni mo ṣe gan-an fún yín náà? Kí ló ṣe? Kí ló ṣe? Wọ́n ní ọba ọmọ ẹ̀gbẹ́ ẹ̀dà ó sì kú lóru mọ́jú, ó wá ní kí ló ṣe? Kí ló ṣe? Ṣé ó dá sí ẹ mú mi ló mu àbí? Ṣé èmi ni mo pẹ̀gbọ́n mi, èmi mo pẹ̀yàwó ẹ̀, mo tún fọmọ ẹ̀ lé? Ṣé yóò kí bẹ́ ni mo bẹ́ ni? Ṣé yóò kí bẹ́ ni mo bẹ́ màmá? Ẹ wá mú mi ló mu àbí? Sálẹ́wá, Àjẹ́kẹ́ lánàá
kú lónìí ta ni ò ṣàìmọ̀ pé àjẹ́ tó ké lánàá ló pa ọmọ jẹ láti ẹ̀gbá pé ìwọ kọ́ ló pa ẹ̀gbọ́n Ẹ̀dàmọ́lá ọmọ ẹ̀ ń kọ́ tó ló bá jà tó kú kílẹ̀ tó mọ́ Sálẹ́gbà ẹ̀rù ẹ̀ bàbá mi. ẹ̀ẹ́dẹ̀ sọ̀rọ̀ ẹ̀ẹ́dẹ̀ jókòó ẹ̀dẹ̀ ń wò ẹni tí màmá ń bú mi. àní o má bínú. ẹ wo màmá kò tí nǹkan máa sọ fún yín pé mi ò mọ kọ́kọ́ pẹ̀ mi ò dẹ̀ mọ kọ́kọ́ pẹ̀ nìyẹn mi ò mọ kọ́kọ́ pẹ̀ kéde má dùrù nǹkan tí ó bá ṣe tèmi kéde má dùrù ẹ̀ mọ́ mi torí èmi náà lẹ́lẹ́dàá tèmi o mo ní ẹlẹ́dàá tèmi ní sùúrù isi ilé fẹ́ máa sọ̀rọ̀ àbí atẹ́wọ̀tẹ̀ kẹjá sọ̀rọ̀ ẹ̀ẹ́dá sọ̀rọ̀ ẹ jókòó bẹ̀ ẹ wò bí dandu àbí ẹ jẹ́ kí màmá sọ̀rọ̀ sí ni tèmi rí pé tí ò bá dá yín lójú pé mi ò mọ kọ́kọ́ pẹ̀ nǹkan tẹ́ bá ní ẹgbẹ́ sílẹ̀ kì í fi búra mo máa búra o. o máa búra. mo fẹ́ búra. o máa búra. mo fẹ́ búra. ṣé ká fi lè rí. sọ́gbà. lọ gbé wá lọ mú wá gbé wá wọ́n lẹ́ẹ̀mí òkò nǹkan kíkọ tó máa dálẹ̀ èmi àti inú ẹbí ní wọn kú èmi náà jẹ́ nígbà láàbọ̀. láti ìjẹta kò sí nǹkan tí mi ti rò fún ọmọṣàléwá tán ọmọṣàléwá ọmọ yìí parí ẹsẹ àánú mi ọmọṣàléwá aṣọ olóògùn àrìndọ̀ ló lọ ń jayán àṣẹ́gbogbo ìwọ ló wà nídìí gbogbo ìwà burúkú wọ̀nyí ìwọ ló ń búra èké sórí ìsìn gbogbo ẹ̀lú ti yílé ẹ lórí ọmọṣàléwá. Mama. Mo ń gbọ́ ẹ. Má ṣe o. Mi ò búra èké. Gbẹ́gbẹ́ sọ́jọ́. O lọ ń búra èké. Ara mi. Àwọn ò dá mi lójú. Bẹ́ẹ̀ni yóò. Ẹni yòówù kó ta fàsókè kó yí tó borí ọba yóò rí tọ́wọ́ rí ó dẹ̀rọ pé láìpẹ́ láì jìnnà ọlọ́run máa tú àṣírí tọ́ màmá ìlera yóò pọ̀ ẹ jẹ́ kí n lọ sí. Sinmi níbo? Kí ni? Ọmọṣàléwá. bí wọ́n fọ̀rọ̀ ṣẹlẹ̀ ṣeré bó ṣe wá sọ yìí the next flight láàárọ̀. àwọn àbádá Àbújá ọ̀rọ̀ tó ti bọ́ sí mo dúpẹ́ fún òun ni. wọ́n ní ìbílẹ̀ rẹ̀. Please ọ̀rẹ́ mi màá pẹ́ bọ́lá jọ màá pẹ́ bọ́lá sí i ṣe. mo ti bá yín gbogbo ẹrù tẹ̀ ń gbé lọ sí Àbújá wa àmọ́ kí ni fáàtì tó fi lọ defend contract Àbújá yẹn mo wá ní rí o. ìwọ ò rí kí ni fáìlì tí mo fẹ́ lọ fi defend contract l'Àbújá. abẹ́mi tí mo mọ́tò mi rí. níbo ló wà. àmọ́ mi ò lè rí ìgbésí mọ́tò ìbò ló wà.
kí ni mo ṣe fún ẹ o dẹ̀ ń dùbú mi kí ló dé kí ni mo ṣe because of what kí ló dé. ṣọ́ra ẹ má rẹ̀ rẹ̀ ẹlẹ́rù kó fa tiẹ̀ sọ́wọ́ ṣọ́ra ẹ. yé 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 yé. My dear, kí ló dé? Kí ló dé? Àlá tí mo láǹsìn ló gbé mi pariwo já síta. Mo rí egungun kan tó bẹ̀rẹ̀ sí dẹ́bù mi káàkiri. Lójijì, egungun yíra padà ó di ọmọ tá a gbà sọ́dọ̀ yìí. Ìyẹn Bímbọ́. Ó wá ń sọ fún mi pé kí mi má rẹrù ẹlẹ́rù kí n fa tèmi dání o, kí n ṣọ́ra o, kí n ṣọ́ra o. Mo ṣá bẹ̀rẹ̀ sí sọ pé egun ìpadà lẹ́yìn mi má dẹ́kun mi mọ́. Ó ṣá yíra padà ó di ọmọ yìí. Ìbẹ̀rù bójó àyà jíjá yìí ni mo ṣe pariwo yé yé yé. My dear. Ṣé ẹ rí i pé ọ̀rọ̀ àwọn tá a gbà sí inú ilé yìí ọ̀rọ̀ wọn fẹ́ àmójútó àti àkíyèsí lẹ́yìn tá a ti gbà wọ́n sí inú ilé yìí òun ni nǹkan ti kú ìkejì kọ́ńtrátà lé òun náà ni òtúbọ̀ sí wọ́n yìí o ìkẹta tí ní tàlá tẹ́tílẹ̀ ẹ láàyè báyìí o téègù tún lé lójú òun tó tún wá di Bímbọ́ ẹ jẹ́ kí a mójútó ọ̀rọ̀ àmọ́dé dáadáa ẹ má ká fọ yẹpẹrẹ mú ma jẹ. Ọ̀rọ̀ bá rí bó ṣe rí mi ò kó ọ̀rọ̀ ẹ̀mí kó dànù. Tó bá dọ̀là màá gbìyànjú láti dé ọ̀dọ̀ bàbá àròkọ orílẹ̀ náà ti sọ ẹ̀mí fún ara mi. Bá dọ̀là màá lọ rí bàbá. Lẹ́tà jẹ́ ọ̀sán. Mo ṣe ṣàǹṣọ́rẹ́ kó dá ọ̀rọ̀. Hello. Ọlọ́gbàá. Ọ̀sá ìlẹ́yẹ ejò tó wọlé alákàn ó ń fọwọ́ fakú egúngún tó lọ rèé bá wọn fíná nílé àárọ̀ ó di dandan kó faṣọ jóná. Babalọ́lá Babalọ́lá sáà mélòó lè ní ìrókò olúwéré pé ọ. Ẹ̀mẹ́ta lè pè mí. Mo fẹ́ kó o yá mi ní etí ẹ̀. Nínú ilé kí ni nǹkan àjòjì tó wà níbẹ̀? Kò sí nǹkan àjòjì nínú ilé mi. Kódà àwọn sẹ́tí tí mò ń lò mo ti rà pẹ́. And some other furniture tó wà níbẹ̀ kò sí tí mo ṣẹ̀ṣẹ̀ kó wọlé níbẹ̀. Ọ̀dà jẹ́ àṣẹ báyìí yálà ẹranko ní o tàbí èèyàn tó jẹ́ pé wọn ò ti ń bọ̀ wọ́n gbérí tẹ́lẹ̀ tí wọ́n ṣẹ̀ṣẹ̀ wá ń bọ̀ wọ́n gbé báyìí. Tó bá jẹ́ nǹkan ẹlẹ́mìí ni èèyàn ló máa jẹ́ and kò séèyàn kan bàbàrà bí ó ṣe ọmọ ọ̀rẹ́ mi tó ń gbọ́dọ̀ mi. Ọ̀rẹ́ mi ìlú òyìnbó ló wà tẹ́lẹ̀ ó ti wá sí Nàìjíríà padà àmọ́ kò tí ì pẹ́ tó kú. Àwọn ọmọ méjèèjì tó dẹ̀ filẹ̀ lọ yìí kò pẹ́ ìkan náà tún kú ìkan tí ó wá kù ọ̀dọ̀ mi nìyẹn wà báyìí ìyẹn ó tán yín nìkan ṣó ní ajẹ́ni tó ṣẹ̀ṣẹ̀ kò lọ́dọ̀ mi. Òun gan ni ọmọ tó wà lọ́dọ̀ ẹ̀gbọ́n tí ń bọ̀ gbé àmì wà lára ẹ̀. Bàbá àmì wà lára ẹ̀. Kódà ejò ni
alákànniwọ ṣé o sì mọ̀ pé ejò àtakùn wọn ìṣọ́ rẹ̀ bẹ́ẹ̀ ni tó o bá wá ṣọ́ra ọ̀pọ̀lọpọ̀ àjálù tí ń ṣẹlẹ̀ sí ọ àtẹ̀pàṣẹ ọmọ yìí ni bẹ́ẹ̀ ni mo sọ fún ọ. bàbá. bẹ́ẹ̀ ni ohun tó sì wá gbọ́dọ̀ ṣe lù Babalọ́lá kí oòrùn tí ń rìn kó tó kan àtàrí bó ti ṣe lé ọmọ ìjáde. bàbá bí àwọn ènìyàn ṣe máa bá mi rí ó máa yàtọ̀ ojú táwọn èèyàn máa fi wò ó á yàtọ̀ bí ìsọnù ni mi ò lè lé jáde mo sọ fún yín pé ọ̀rẹ́ mi tó bí ti kú èmi nìkan náà ló mọ̀ gẹ́gẹ́ bí bàbá tá a bá mọ ètùtù tí a lè ṣe tírú ẹ̀ ò fi ní wáyé láti lè jáde ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká ṣe màá náwó ẹ̀. Babalọ́lá kò sọ́nà tá a lè dá kò sọ́nà tá a lè gbégbá kò bí tutù lọ egungun tó wọlé àgbẹ̀dẹ tó lọ rèé fínà lọ fàṣojú náà. òótọ́ ibẹ̀ la yà sí mi ò lọ já ẹ sílẹ̀ ṣó ti yẹ intentionally mi lọ já ẹ sílẹ̀ bọ̀tá bá dọ̀hùn gbogbo àwọn àlàyé màá máa ṣe fún ẹ ṣùgbọ́n má wọrí fọkàn ẹ balẹ̀. kò sí nǹkan kan tó ṣẹlẹ̀. nǹkan tí mo ti torí ẹ̀ mú ọmọdé yìí wá ni pé èmi àti ìyàwó mi a gbọ́ ìpè pàjáwìrì kan ìyẹn ní láti east lọ́hùn wọ́n ní ká wá fún nǹkan kan á dẹ̀ ti ń lé kíní yẹn ó tóbi jọ́ mẹ́ta kan ìgbà tán wá pè wá à ń láti jọ lọ ifun kò ní sẹ́nibọ̀dì ńlé kó má lọ jẹ́ òun nìkan ló máa wà lé ló yẹ kí n mú wá àmọ́ tá a bá ti parí program yẹn lọ́hùn máa padà wá mú àjíjọ máa lọ sílé. ìlérí tẹ̀ ṣe fún mi ni pé ṣé ìyá ẹ̀sẹ̀ bàbá fún mi sí ìṣe pósẹ̀ṣà. kò lẹ́sẹ̀ wà kò sí nǹkan kan tó ṣẹlẹ̀. dádì ṣé kìí ṣe pé ẹ wá fọgbọ́n já mi sílẹ̀ sí bíbá yìí ṣá. kí ni mo ṣe máa dọ́gbọ́n já ẹ sílẹ̀ nígbà tó o ṣẹ̀ wá tó o ṣẹ̀ mí ọmọ mi ló jẹ́. wo kì í ṣe pa wá já ẹ sílẹ̀ tá a bá ti ń bọ̀ láti stephen ká tó padà lọlé àpadà wá bá ẹ àwa gbé ẹ. bàbá mi gẹ́gẹ́ bí ẹ ṣe ṣe lè rí pé padà wá mú ẹ mú pọ̀ wá padà wá mú. mi ò lè máa ṣe rí bẹ́ẹ̀ ṣe ń sọ̀rọ̀ bí ìgbà téèyàn fẹ́ ṣe ọmọ tó fẹ́ mi sọ ni. kódà gbogbo àwọn ọmọ tó jẹ́ ọmọ tiwa gan ṣe la kó wọn lọ sọ́dọ̀ ọmọdé yín lómi. ẹ má bọ́dà ṣe bẹ́ẹ̀. ẹjọ́ a lè sọ pé máa yá kó lọ pẹ́ a lè sọ pé máa pẹ́ kó yá ẹ má fàwọn ọmọ mi sílẹ̀ o jẹ́ bá mi tọ́jú àwọn ọmọ mi.
Babalọ́lá ó padà ní. ẹ bẹ́ẹ̀ ni wọ́n máa bọ̀ mí tiẹ̀. jẹ́ kí n rí. bàbá. ó tó ó yé mi bójú bá kojú àlámọ̀ ọ̀tọ̀ ojú rè ojú èmi rè ojú tiẹ̀ rè mo bẹ ṣe bí ẹ ṣe ní kí n rìn mo kúkú rìn bẹ́ẹ̀ but suddenly mo kàn ṣáà change mind because mind mi ò settle mi ò lè ṣe mo kàn rántí gbogbo àjọsọ tèmi àtọ̀rẹ́ mi ti jọ sọ̀rọ̀ ẹ ti yẹ kó yé yín bẹ́ẹ̀ ọkùnrin ò gbé bàbá mo torí ẹ̀ mo ṣe mu pé kí n kó wá mu wá bá yín gẹ́gẹ́ bí àgbà kí n fi sọ́dọ̀ yín ẹjọ́ sa ẹjọ́ I don't know what to do. wo fọkànbalẹ̀ Babalọ́lá òkú ọmọ ní í ṣe ilé ọ̀rẹ́ ò ní jì mọ́ lẹ́sẹ̀ àgbókùn tó ṣe nǹkan àgbà ló ṣe ó lójú ẹni tó lè ṣerú ẹ̀ ọ̀rẹ́ ìjìnlẹ̀ sí ní tiẹ̀ náà ní bàjẹ́ òun á bìbà bá a bá rúrò bá a bá rẹ́gún ọ̀rẹ́ sọ̀rọ̀ ẹ̀ mọ́ ṣòro ọmọ tó ń wáyé iṣẹ́ tó fẹ́ ràn mí ó ti yé mi jù bẹ́ẹ̀ lọ mo sì jẹ́. orí ìwọ súnmọ́ bí o máa dúró sí ọ̀dọ̀ bàbá fúngbà díẹ̀. nígbà tí n bá wà lọ́dọ̀ bàbá ń sìn kéèyàn wá ní lọ skul. ẹ wàá lọ skul kí skul ẹ lè gbogbo nǹkan lè gún régé náà ló ṣe wà ní ìṣọ pé gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tó sọ ẹ̀ ní fẹ́ ṣe exam sí i so wọ́n lè wá àwọn ètò àdúrà kan láti ṣe fún wa wà pẹ̀lú ìjọgbọ́ kò jù bẹ́ẹ̀ lọ. wo mi báyìí fara tí ẹ balẹ̀ o ohun tá a ṣe fún ọ bí àwẹ̀ ẹnu ni kò sì ní sí nǹkan kan kódà ó mọ ọ̀rẹ́ ilé ìwé ẹ tí ó sì ní sí nǹkan ẹ̀ wo Babalọ́lá wọn lọ ń tiẹ̀ o ti gbọ́ ó yá wọn bọ̀. bàbá agbára Ọlọ́run sá ṣé ń gbọ́dọ̀ jù màá rọ̀nà sí ó yé mi. ẹnìkan ìgbà ṣọṣọ lójú àìtẹ́pẹ́ rẹ̀ mọ́lẹ̀ wo bá a bá gbé ọ̀pọ̀lọ́ tí ò jọ kọ̀ǹkọ̀ àgbèjùlẹ̀ ìwà níbo kì í ṣẹ́nu ilé mi ròókò lúwere wo egungun tó bá wọlé àrọ́ lọ rèé fínná aṣọ ẹ̀ ó jóná ní àwọn ta ni lóńbẹ̀ wo ó ti ṣàgọ̀gbé ó sì ti ṣàṣọwọ̀ gbogbo agbára tó o ní tó o fi wálé mi ròókò kì í ṣẹ́nu ilé yìí wo ọmọ tó wá bá ààbò èmi ló wà èèyàn kì í sí gbójúgbóyà kó lóun fẹ́ wá mẹ́ràn láwo tèmi kó má jìyà ó jìyà náà ìwọ wo ìdàrọ́ ló mú dání wo ọmọ rí odò ayére wo èmi jí ọlọ́mọ rí odò ayé lónìí ó padà lọ ibi tó ti wá torí pé òkúta bá ti sọ wọ́n pẹ̀ báyìí ọ̀pá ń sọ padà èmi mo wí bẹ́ẹ̀ padà níbi tó síbọ̀ tí ẹ ti bàjẹ́ lónìí ó jẹ́ padà. Tani bẹ̀rù tí ó sẹ̀ ikú bá ń sọ̀rọ̀ àwọn ọmọ ọdún ní èmi ìrókò olúwere wọ́ ẹ gbà wọ́n ti pé wọn ò tiẹ̀ kí ṣe tẹ́lẹ̀ ni ọmọ yìí wọ́n ṣe ààbò wà ní kàwọ́ mi wọn ò sì bá bá ńlá tó ń náà re kọ́lọ́wọ́ wà á mú bí tàbí wọn tó fi àmì burúkú kan sí la ìwọ àbáláàrú ẹ. ọlọ́pàá ni mo lọ straight mo kò láti ilé ẹ báyìí ọlọ́pàá mú ẹ wọ́n á tiẹ̀ mọ́lé láti àtìmọ́lé báyìí wọ́n á gbé lọ sí court láti court wọ́n á lọ sí remand láti remand wọ́n á jẹ sí ATM láti ATM wọ́n á padà sí court wọ́n wá dájọ́ kú fún ẹ wọ́n á dí ẹ̀ mọ́gì wọ́n á dẹ̀ yìnbọn pa ẹ́ òtún bẹ́ẹ̀ lọ tí n bá ṣe pèmí lọ́mọ àlè. Alani àṣé lóòótọ́ ikú ọmọ ní ipa ìtàlẹ̀ Adédàmọ́lá ìwọ ló fojú mi rí rẹ́dẹ̀rẹ́dẹ́ o ǹjẹ́ mo bá mọ̀ pé ìlú èbó ò tún rọgbọ́n mọ́ ni mo á lè ní kó wá rè ìlú èbó wo ń tọ́jú mi rí báyìí èmi ó bá kọ̀ràn kílẹ̀ òkú ilẹ̀ ó ṣàní èmi kọ́
ẹ kú ilé o. Bàbá mi kí ló dé? Kí ló ṣe yín? Kí ló ṣẹlẹ̀? Bàbá mi kí lè jẹ sọ fún mi. Mo ti dé. Àbúrò rẹ̀ dé. Kéde ó ti kiri lọ. Ọkàn balẹ̀. Wọ́n ní ìran mẹ́ta yìí tó ṣe. Tèmi ò rí bẹ́ẹ̀ o. Bàbá tó bí mi ò lówó. Èmi náà ò là. Ẹ̀yin ọmọ tó ń ra rèé. Bàbá mi. Àmọ́ mo mọ̀ pé tó bá ṣe pé lóòótọ́ bí ṣìn ò bá là ọmọ inú rẹ̀ lè là ẹ là ẹ lù. Àmì bàbá mi. Ilé ìjẹ́ lórí Ọlọ́run. Lórí owó tá a yá lọ́wọ́ Àlàní. Àlàní fi mí ṣẹ̀sín. Ọlọ́run ó jẹ́ kí n ṣẹun. Bàbá mi. Bàbá wa kàrà kí ẹ wá farúgbó ara ṣẹun. Ikú yá jẹ sí. Bàbá mi ẹ̀ ní kú ẹ̀yin náà lẹ́sẹ̀ bàbá wa ẹ̀ ní kú ẹ̀ ní kú o bàbá mi. Àìwá mọ̀ ọba lè yíwọ́ tọ́jú àwọn àbúrò rẹ̀. Bàbá mi kò ní yíwọ́. Bàbá mi ẹgbà mi o bàbá mi dájọ́ bá ń gbé wọn torí ọlọ́ bàbá mi tèmi bá mi o ayé mi. Kára ò lè balẹ̀ ọyá tí mò ń sọ yìí. Lóòótọ́ Ajíṣafẹ́ ti kú ṣùgbọ́n mi ò lè gbà pé kówó tèmi ó kú pẹ̀lú Ajíṣafẹ́. Bó jẹ́ kí n lọ wú òkú Ajíṣafẹ́ kí n gbé lọ síwájú ìjọba tó bá fa gbùrùgbùrù afágbó ṣe bí ẹni tí wọ́n fi yáwó rè. Ọlọ́run ò ní jáde rú rẹ̀ lápá àdírú rẹ̀ ń fi ṣàìṣe èjì ṣe. Èmi kọ́ mo yáwó lọ́wọ́ wọn. Ẹnu ẹ sàn wọ́n bẹ̀rẹ̀ ọ̀lọ́wọ́ ẹ̀ ràbọ́n yóò sọ̀rọ̀ ń bì. Ṣé bí wọn ni wọ́n fi dúró? Ara ò ní wọn fa bí òṣò ń gbọ̀wọ́ abániyáwó lára ń ní. Àlàní ṣé ìwọ ò sì lè yọ̀ǹda owó ọ̀hún. Kí yọ̀ǹda ẹgbẹ̀rún lọ́nà ẹgbàá àtàdọ́ta. Ẹgbẹ̀rún lọ́nà ọgbà mọ́ ní. Ṣó yọnu nígbà tẹ́lẹ̀ fẹ́ yáwó èlò ni mo sọ pé ẹ máa fi lé lórí. Mi ò lè yọ̀ǹda ẹgbẹ̀rún márùn-ún kájẹ́ máa sọ ẹgbẹ̀rún lọ́nà ọgbà àtàdọ́ta. Wá nǹkan mi sọ o. Ẹ wò balẹ̀ èmi bá ní kí anikọ́mọ̀ èkó máa la ṣiṣẹ́ kó má sanwó sọ́dọ̀ ọ̀lù kó bá di paróṣù kó wá má gba owó lọ́dọ̀ ọ̀lù ń bí. Ọ̀rọ̀ ni ó sì rí sọ ó rí sọ. Wàláhì kò sí lákàyè nù ẹ kò sí lákàyè nù ẹ tó bá ń ṣiṣẹ́ fúlù tó bá ń ṣiṣẹ́ kápó ń gba ẹgbẹ̀rún kan lóṣù á sọ fún dídí ọgbọ̀n ọdún mélòó ló kù tá a fẹ́ lò mi ò gbà odidi ní agbowó lọ́ọ̀mì odidi mo fẹ́ gbà. Ẹni jẹ́ ìtorí rẹ̀ ìdùnnú ń tàn pàkúlé tẹ̀. Kò tí ì rí ṣe lọ́hùn wọn ní ká máa fàdúrà ránṣẹ́ sóun ni. Ọ̀rọ̀ rẹ̀ Alani iṣu wà lọ́rẹ̀ ọbẹ̀ wà lọ́rẹ̀ kí lọ́nà àbáyọ kí ni ká ṣe. Ọ̀nà ẹyọ kan tó kù mi ò ní ara òfò bíi kábíyèsí bíi kan àfi tó bá lè ṣe ká ṣe ní omi ẹ̀kọ́. Bí kì bá ṣe ẹ̀gbọ́ omi ẹ̀kọ́ òfẹ́fẹ́. Ṣóburú ni àníkówó má ti wọgbó. Tó ọ̀rọ̀ rẹ o ṣé wọ́n fara mọ́. Rárá mi ò lè farúgbó. Bẹ́ẹ̀nu sọ̀hún. Ilé fọmọ kékeré ara mi farúgbó. Bẹ́ẹ̀nu ẹ sọ̀hún o ò ní làákàyè ni wọ́n fi ẹ́ dúró lọ́dún èèyàn yẹn lóhùn fẹ́ fi ọ olóhùn lè fẹ́ wọn ká gbà pé o fẹ́ lọ ṣiṣẹ́ ọdún mélòó fẹ́ fi ṣiṣẹ́ tó fi rí owó ọ̀sán fólówó á dáa kó fẹ́ wọn tó bì ní èmi náà báyìí tó fẹ́ wọn rò ó ti bọ́ sínú ilé ọlá nù á dáa kó fẹ́ wọn o. Ó gbọ́ àlùbáríkà kó mọ̀ wọnú ẹ̀rẹ̀ mi ń wí o kọ́lọ́hún fa àlùbáríkà ọmọ sí ọ̀nà tí sí rẹ̀ o. Wo bí gbogbo ohun tó bá débẹ̀ dà láyé kẹjà ó dà sí gbà pé kádàrá o ó ti bá faramọ́ bẹ́ẹ̀. Ara ni o. Ọjà yẹn o. Ọjà nílà kan para. Ọjọ́ ìwé ẹ̀ka mọ̀ yó. Bí wọ́n ṣe fi kékeré ara gbárùgbó lọ́nu
torí kí àbúrò mi lè jẹ èèyàn ṣùgbọ́n ẹ̀yìn ọ̀pọ̀lọpọ̀ ọdún Adédàmọ́lá kò tọ́jú mi o kò tọ́jọ́ kò tó sí Àlàní alájọ fòṣọlẹ̀ ó bá kú ó bá dọmọ méjì sí mi lágbàlá ọmọ kìíní ló bá kú sínú ìdìbòlá àìsàn bí mo sì bẹ̀rẹ̀ sí ní wọ́wọ́ kiri nù mo bá ránṣẹ́ sábúrò mi Adédàmọ́lá ṣùgbọ́n tó fi ránṣẹ́ sí mi kò tó nǹkan. mi ò tí ì ra kan jì. Wọ́n lọ́rùn. báwo lára ọmọ yín. ara rẹ̀ ò tí ì balẹ̀ owó náà mú wá káàkiri. ẹ wò Ọlọ́run fún lálàáfíà. Mami. Mami. Mami kò rí bẹ́ẹ̀ o iṣẹ́ rí láti jẹta tí mo ti lọ alẹ́ àná ni àwọn ọ̀rẹ́ wọn ṣẹ̀ṣẹ̀ kó eléyìí wọn bẹ́lẹ̀ fún mi wọ́n ní wọ́n bá tí wọ́n fi wọ́n ṣẹ́ nìyí òun ní màmí. wọ́n jẹ́ kó yé mi pé wọn tó lè fi wọ́n ṣẹ́ nìyí. wọ́n ní wọ́n dẹ̀ tó kọ ìwé pélébé sí pé kí n mú fún yín. Èló wá lélẹ́yìí. Ẹgbẹ̀rún 10 ni. Ẹgbẹ̀rún 10 nínú ẹgbẹ̀rún lọ́nà 50. Bóyá kẹ́ kọ́kọ́ ka ń tọkọ síbẹ̀ yẹn náà. Ìwọ bá ń gbẹ̀dá nínú. Ẹ̀gbọ́n mi Àdùnní mo kí yín dáadáa ẹ kú àṣẹyìndé bàbá wa Ọlọ́run á jẹ́ kí ọjọ́ gbogbo wa kó dalẹ̀ sí dáadáa ǹbá ti máa fowó ránṣẹ́ o ṣùgbọ́n ìlú òyìnbó kò dẹrùn tó bí ẹ ṣe rò mo wá fẹ́ kí ẹ fọkàn balẹ̀ o gbogbo ìgbà tí ọwọ́ mi bá ti tẹnu tí mo ti dolówó tí mo bá wá wálé mo fẹ́ kí ẹ gbà wípé gbogbo ohun tí ó jẹ́ òṣì nínú ilé ayé yín àti tèmi ó ti di ohun ìgbàgbé ẹ bá mi kí àbúrò mi ṣàléwá o àti gbogbo àwọn èèyàn tí ó bá kù màá tún máa kọ lẹ́tà sí yín ó dìgbà. Ìwọ mo ti fẹ́ rówó báyìí. Màámi ẹ ní sùúrù kò sí nǹkan kan tó máa ṣẹlẹ̀ iṣẹ́ yín gbà tí gbogbo ẹ̀ ti wá dojú púpọ̀ mọ́ra wọn báyìí èmi rò pé kẹ́ jẹ́ kí n máa lọ sí Ìbàdàn lọ́dọ̀ àwọn ọ̀rẹ́ mi kí n tó rìn lọ́dọ̀ ẹnì kíní sẹ́nì kejì wọ́n á ṣàánú mi wọ́n á fún mi ní nǹkan kan ṣẹ́ gbọ́. ẹ wo ẹgbà ẹgbẹ́ ilé yìí kí ilẹ̀ tó ṣú ẹ jẹ́ kí mi tètè máa lọ ẹ ṣe máa ẹ bá wọ la rẹ̀. Ẹ̀rọ tí ìbalẹ̀ dókítà ò tí ì ṣe kankan ò tí ì rówó wọ́n pẹ́ ọkọ mi wọ́n fojú mi sọ́nà o. Kí dókítà gbélé lọ́wọ́ mi. Madam látànà. Ẹ má bínú sí mi kí ṣe pé mo sí è lọ abábádé kú mo ti lọ látànà títí ní lọ gbogbo wa ọmọ mi tí mo ti rán lọ sépò ó ṣẹ̀ṣẹ̀ pé ní ìsinmi ní tó bá mú bọ́ ni ẹ̀sánú mi. Èlò lè. Ẹgbẹ̀rún 10 ni Àníkẹ́ fi mọ bá ń bá nǹkan lọ bá ń dólẹ̀ mi rẹ̀. Ẹgbẹ̀rún 10. Bẹ́ẹ̀ni. Àníkẹ́ lọ wá ẹgbẹ̀rún lọ́nà 50 wa ẹ wá ń bọ̀ pẹ̀lú ẹgbẹ̀rún 10. Tá a lè sọ fún yín nígbà tí a bá gbọ́ wọn èdè bí púpọ̀ ojú kú ló wà ẹ wá ń bọ̀ ní sí pẹ̀lú 10,000 naira. Ẹ wo kò sí wọn tá a lè ṣe o a gbìyànjú gẹ́gẹ́ bí dókítà ṣùgbọ́n ọmọ yìí ti kú. Jẹ́sí ló fi ọ́ Adéwálé ti fi mí ìjà Adéwálé fi mí ìjà Adéwálé ni ó Adéwálé ni ọlọ́wọ́ mi ìdájọ́ fi ẹni tí bá fi ọ̀rẹ́ ti ṣẹlẹ̀ ní ìsinmi Adéwálé ti fi mí ìjà lọ. Adéwálé ní ibò ọ̀rọ̀ Àkànjí lè ní bá bọ̀ Àkànjí ó gbọ́ kadà mọ́tò bá gbóhùn àtọ́lọ́kadà àtàkànjí àtọ́kadà. Mo ṣe pàdánù àwọn ọmọ méjèèjì
làwọn ẹni ẹbí ẹni wọn bá láwọn fẹ́ kọ̀yà fún mi bí mo ṣe darapọ̀ iyò tó yá àbàdà pakún ikú sálọ àdánà tún sọnù ọkọ kú ọmọ méjèèjì náà tún fọṣẹ láwọn kú ó wá kémi nìkan kú dúró kí wọn mọ dúró sí ilé ayé àgbẹ̀ kí a máa lọ ní o kú yájọ èsì lọ. ẹ lẹ́rú lé o ọdẹ mi ọ̀rẹ́ mi Adùnní kí ló ń ṣe. mi ò ṣe nǹkan kan mo bọ̀ wá jókòó. Adùnní wọ́n jèlè rè é kí ló sọ dé gbogbo eléyìí. Adùnní kí ni ò ní sún mi jẹ bẹ́ẹ̀ ayé ti sún mi jẹ mọ́ ọ lọ. ṣé orí bíbẹ́ wá lóògùn orí fífọ́ ni ẹ dá mi lóhùn. mo bá rúgbó lọ́kọ láìpẹ́ láì jìnnà ó fàyè sílẹ̀ ó lọ àwọn ọmọ méjèèjì tí mo tún bí fún àwọn náà tún tẹ̀lé ó wá kẹ́mi nìkan ṣoṣo àtẹ́tí mi ó wá ní ìmọ̀kù kí mo ṣe ilé ayé àbúrò kan ṣoṣo tó tún yẹ kó dìde ìrànlọ́wọ́ sí mi ó kọ́ mi tí ó takú sílùú ọba kò wálé mọ́ Adédàmọ́lá dájú lọ́mọ mo sì mọ̀ wípé kì í ṣe pọ́wọ́ ni ò sí lọ́wọ́ rẹ̀ ṣùgbọ́n yóò dájú ní torí pé kò sí nǹkan kan jẹ́ mọ́ ọ lọ. ṣó wá rí pẹ̀lú májèlé tó wá fẹ́ gbé jẹ ọ jẹ̀bi ikú láyé ó tún jẹ̀bi rẹ̀ lọ́run. ohun tẹ́mi ń sọ látijọ́ eré pé kó o sún máwọn àgbà darapọ̀ máwọn àgbà gbogbo eléyìí tó ń sí ọ yóò ṣeéṣe kó mọ̀ ṣẹlẹ̀ sí ọ ọmọ gbádùn nìyí bí ìra ṣúgà wá gbọ́ o orun tó sì wà lẹ̀ yóò sì ta sọ́gbẹ o tó bá wá fẹ́ jẹ́ èèyàn ọwọ́ rẹ ló kù sí irú àbúrò ìrántọ́ lọ́wọ́ à ń lu ọba àwọn towótowó ní ọ̀wálé tí ọ̀wà tọ́jú rẹ̀ bẹ́ẹ̀ ni mo sọ fún ọ ọmọ gbádùn nìyí bí ìra ṣúgà ìyá kan ò tún ta lé ọmọ títí tè kú báyìí ò ní mọ̀sẹ̀ mọ́ láyé rẹ̀. tí pé mo tún lè gbádùn lórí ilé ayé dáadáa àti kí dẹ́kun ràn lọ́wọ́ ṣàánú mi. kí n ṣàánú rẹ o sì ṣetán láti ṣàánú ara rẹ o ṣetán. mo ṣetán. gbà. kí leléyìí. obìnrin jíjẹ sí ni. gbà. gbà lọ́ọ̀ mi. sọ wá rí gbogbo ìgbà tó kù ìmọ̀ jẹ́ ọgbọ́n. ọ̀dà bọ̀. ẹgbẹ́ wa kì í ṣèkà ẹgbẹ́ ire ni ẹgbẹ́ wa kì í ṣèkà ẹgbẹ́ awo ni ṣẹ́ni tó bá ṣẹni ṣìkà tẹ́rí ọmọ pẹ̀ṣẹ̀ ṣẹ́ni tó bá ṣẹni ṣìkà tẹ́rí ọmọ pẹ̀ṣẹ̀. Awo awo ire awo awo ìmúlẹ̀. Aṣẹ́wó alẹ́ ìmúlẹ̀. Ojú onídá. Ìdápẹ́ ìrọ́pẹ́ àwọn ẹlẹ́rìíwá ìkẹyẹ. Tàbí ní ìfisùn tàbí ìkéde nínú ìpàdé òní. yèyé o èmi ní. jágbọ́. yèyé o gẹ́gẹ́ bẹ́ẹ̀ tí mo wí pé kí a kọ ìyá ní ẹgbẹ́ wa ìdúró fún. bẹ́ẹ̀ni. mo wá rí ẹni tí ìyá ń jẹ mo wá mú wá sínú ìpàdé mo sì fẹ́ kí a fi ọwọ́ sowọ́pọ̀ kí a kọ ìyá náà fún. ó sì ti ṣetán pé kí a kọ ìyá náà fún un. pè jáde. Adúní o! Adúní o! Adúní ọmọ àbẹ̀bí o! Ọ̀yẹ̀là! 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 Gbẹ́dẹ́gbẹ́dẹ́ bá tọ̀nà ìmọ̀ ríran ni. Ọ̀yẹ̀là!
gẹ́gẹ́ bí ìmùlẹ̀ ọkàn ìbàdàn. ẹ mú lọ kí ẹ lọ sí tuntun fún. ẹgbẹ́ àwa kì í ṣèkà ẹgbẹ́ ire ni ẹgbẹ́ wa kì í ṣèkà ẹgbẹ́ àwo ni. yéèyé o ṣé bí àwọn àgbà lọ́pọ̀ ṣé bí wọ́n ní tewúrẹ́ bá jẹ lọ á padà wá sílé bákùtọ̀ bá jẹ lọ á padà wá sílé ilé koko ń tagbe adédọ̀mùlámọ̀kọ̀ kò máa wálé mọ̀ ládùúgbò gbogbo ìlérí tó ṣe fún mi kó tó lọ sí ìlú òyìnbó ní báyìí o mo wá fẹ́ kẹ́ bá mi fà wálé kó lè wá san gbogbo ẹ̀jẹ̀ àti ìlérí rẹ̀ fún mi èyí tó ṣe nílẹ̀ àti lókè òkun. tó bá rí bẹ́ẹ̀ abiyamọ kì í gbé ọmọ yìí jẹ eégún ayé o eégún ayé o eégún ayé o. káàbọ̀ kúrì wọ́n tẹ̀lé ṣẹ̀ṣà kó o gbéra wéwé níbikíbi tá a ní dẹ̀rọ̀ lábára kó má lè sùn kó má lè wo torí pé ilé koko ní ta gbé ó yẹ gbéra. mo bí ọmọ Sàléwá ò gbọ́ kí ló ń bínú àfi kó lọ bẹ̀ o. bọ̀ àǹtí nǹkan tẹ́ ń sọ yẹn wrong kó wá lọ bẹ̀ àbúrò ẹ̀ ṣé ó ṣiṣẹ́ owó pamọ́ sí lọ́wọ́ ni ṣé àná pé ṣé owó náà ló easy ṣe bẹ́ẹ̀ yẹn ni. kí ni ò easy gan kí ni kí lẹ gbé tá à ń gbin gbogbo tó sọ kí n tó wọnú ilé ni mo gbọ́ kí ló dé ọmọ mi tó jì sí ni o fẹ́ túmọ̀ lẹ́bí ni o tún wá ní ṣẹ́ṣẹ́ owó ṣeéṣe ni Adédàmọ́lá ọmọ tìbí dà. ọ̀ní ẹ má sọ mí di wèrè òun náà tún lọ ẹyin tó kówó lẹ̀. ẹ fi ìbéèrè kẹ́yìn gba méjèèjì. mo yọ̀ǹda ìgbà tó o bá tó ní ètò fún wa tọmọ Sàléwá gbà nù ẹ èmi ò lè dalẹ̀ alájọbí o ṣe sí owó dùn ṣe sí owó dùn ṣe o sì ra tamọ́ra yọ Adédàmọ́lá. aṣẹ́wó àṣẹ ìmùlẹ̀ ojú ayé dá ìdáfẹ́ ìrọ́pẹ́ àwọn ẹlẹ́wà ẹ̀rọ. ta ló ní ìbísùn tàbí ìkéde nínú ìpàdé tòní. yèyé o lọ́jọ́ kìíní àná mo ní kójú fọ́ kétí di kálàáfíà ṣá ti wà mo sì wá dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹgbẹ́ wípé ẹ bá mi ṣe ọmọ ìyáálé mi tó ń ṣe fùlẹ́ńgẹ sí i kò ríran pàápàá kò lè rìn. ta ló tún ní ọ̀rọ̀. yéèyé o ẹjọ́ Adédàmọ́lá àbúrò mi ni mo wá fi sùn nítorí wípé kí ni a kì í torí ẹni gbòdì kó má lè sunsun fún ni jẹ Adédàmọ́lá ti kọ́rọ̀ lóru mo sì fẹ́ ká fìyà jẹ mo jìṣẹ́ mo jìyà nítorí Adédàmọ́lá kí Adédàmọ́lá lè jẹ́ èèyàn ṣùgbọ́n ìgbà tí Adédàmọ́lá jẹ́ èèyàn tán ṣe ló fi ibi ṣú mi mo sì mọ̀ wípé ohun tá a fọn sí fèrè òní fèrè rẹ̀ fọn síta ohun tíyàwó rẹ̀ fọn fún òní Adédàmọ́lá fọn síta ní báyìí mo fẹ́ kẹ́ bá mi rán ìránṣẹ́ ikú lọ síbikíbi tó bá wà kí o lọ bá mi ṣe ṣìkàṣìkà kó lọ bá mi ṣe ṣìgbòṣìgbò kó mọ̀ wípé a kì í fi ojú olóore gbòógì. ṣé bí wọ́n nítorí ká bàbá àjíyà ọ̀la ṣe jẹ́ wá jìyà lọ́fà. bẹ́ẹ̀ni. ní báyìí o ìránṣẹ́ ìpọ̀ tàbí bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ní tẹ̀kútẹ́ ilé o wọ́n tọ́lá ṣàṣà kó wọ́n lọ sọ́dọ̀ Dàmọ́lá àtọwọ́ ìyàwó rẹ̀ níbikíbi tó bá wà kó lọ sí wọ́n ṣàkà tó lọ sí wọ́n ṣe rọ́pò kó lọ sí wọ́n ṣe ṣàkàṣàkà ó yẹ ẹgbẹ́ rẹ̀. ẹ̀yin lẹ ṣe okùnfà bí Dàmọ́lá ṣe kú àtìyàwó ẹ̀. bẹ́ẹ̀ni. táwọn èèyàn rò pa àǹtí Aléwá ló ń ṣe gbogbo nǹkan yìí. kálí. torí bẹ́ẹ̀ ọmọ Sàléwá dalẹ̀ alájọbí ni owó tó dá wàhálà sílẹ̀ ọmọ Sàléwá ní ìgbọ̀dọ̀gbà mo bá gbọ́ sí lẹ́nu àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀ ọmọ Sàléwá gbowó bí mo sì fẹ́ jọ rẹ̀ sàn àwọn ayé nù. ọmọ Sàléwá Sàléwá àti
ni ẹ fi mí lẹ́jẹ̀rẹ̀ ẹ̀jẹ̀ ń pariwo ọmọ ṣàléwá. ó sì ní sùúrù. mi ò ní sùúrù. láti pọ̀ kù kì í wọ́ ruru káwa ruru o. ọwọ́ ẹ̀ṣin wọlé pa ẹ jẹ́ kó kún wọn ruru ẹ jẹ́ ká fà ruru ẹ jẹ́ ká da ogun ẹ̀rú ó wá kówó oṣù wá sí i ṣé pé ẹ̀yin lè máa bá bẹ̀bẹ̀ àǹtí mi mo ní ẹ̀yin lè wọ́n máa bá bẹ̀bẹ̀ ní ẹni tó tá ti rò pé bó ṣe gòkè yẹn o tó bá ti gòkè tó ti jókè ó máa fà á lọ́wọ́ sókè ẹ ti gbàgbé bá ṣe jẹ̀yà bá ṣe bọ́ra gbolẹ̀ lọ́jọ́ jíjẹ lọ́jọ́ àìjẹ tẹ́ ń gbárù kiri tàfihàn lọ lóyìnbó ó wá jẹ́ ǹsìn ó wá kówó orí burúkú wa èmi tèmi mi ò ní bá yín gbà nú owó yìí àǹtí mi ẹ gbọ́dọ̀ gba owó yẹn tẹ́ ẹ bá gba owó yẹn kò ní mọ nǹkan tóun ṣe àmọ́ tẹ́ ẹ bá gbà àǹtí mi tẹ́ ẹ bá fi lè gbà alájọbí àjà alájọbí á fìyà jẹ yín fàkàtì tèmi nìyẹn wọ́n tèmi o ọmọ ṣàlẹ́ ẹ lọ kó òṣì owó orí burúkú tó ń kó wá bẹ́ẹ̀ mi ò fẹ́ tèmi nìyẹn o fàkàtì ọmọ ṣàlẹ́ wa ọkùnrin máa wọ ruru ká fà ruru kí wàá mo fẹ́ ṣe báyìí mímọ̀ lọ́dọ̀wọ́ rẹ̀ padà ní o torí mi ò lè dalẹ̀ alájọbí. o má bínú sí mi tó yẹ tí tá a bá fi rí àárín ọdún ìmáàmù yẹn lè mo ti bẹ́ẹ̀ fi kún owó tiẹ̀ mo bẹ́ẹ̀ fi 20,000 kún ó jẹ́ 70,000. nǹkan tí mò ń bá yín sọ tẹ́lẹ̀ ni ẹ máa ṣe nǹkan tí yóò dùn mọ́yàn nù eléyìí náà tẹ fún mi kì í ṣe pé bóyá ó ká owó ìyàtà jẹ lórí mi o àmọ́ màá sì gbà dání ná torí mo mọ̀ pé ṣì máa fún mi kún. ṣọwárí kejì tó jẹ́ gbọ̀n wà máa lọ bẹ̀ òun náà máa sọ nǹkan tí mo ti fún ẹ kó o fún mi ní táìmù bóyá kó o tiẹ̀ sí ní sùúrù. dúró o ta lè fẹ́ lọ bá ẹ má sọ̀rọ̀ kan fún un torí àtijọ́ sọ pé àní gbowó yẹn èmi gan ni mo dìídì sọ pé kó má gbà máa mọ bí ṣe máa bá sọ̀rọ̀ ẹ má sọ fẹ́ni kankan pé ẹ fún mi lówó ẹ ṣáà máa wò ó títí yín. ok irú ìyàwó mi ń sìn òun gan ti sọ pé bóyá kí n fi nǹkan bẹ́ẹ̀ máa sọ fún mo ti fi kún. báwo lè ṣe máa ń ṣe bẹ́ẹ̀ ṣe máa sọ fún ìyàwó yẹn má sọ nǹkan kan fẹ́ nìkankan ó wà láàrin mi àti yín ẹ ò tó wáyé pé oní ẹ fẹ́ lọ máa sọ fáwọn èèyàn. ẹ wẹ gbogbo yẹn. ọlọ́run mo ti tán mi ìjẹ́kẹ̀ẹ́ náà mi ìjẹ́kẹ̀ẹ́ náà farabalẹ̀ má wọrí o ṣe. kò tó nǹkan kan o mo mánéjì ẹ ní o ó dàbọ̀. eégún ayé o eégún ayé o eégún ayé o kó àbọ̀ kúrì àdùnní ló fẹ́ bẹ̀ ńṣẹ́ àdùnní ló fẹ́ bẹ̀ ọlọ́wẹ̀ torí pé ọmọ ẹgbẹ́ rere ni ó sì gbọ́dọ̀ jẹ́ àdùnní ó yá. eégún ayé o ọ̀dàlẹ̀ balẹ̀ kù ẹni bá dalẹ̀ abálẹ̀ lọ ni ọmọ ṣàlẹ́wà ti dalẹ̀ alájọbí ó sì dandan kó fàyà rẹ̀ fa gbogbo tó bá ṣẹlẹ̀ sí adédàmúlá mo fẹ́ kọ́ ọmọ yìí wọn lọ́rùn títí tí ẹ̀mí ò fi bọ́ ní ara rẹ̀. eégún ayé o ti gbọ́ òkú ṣẹ́tàdùn nìran wọ́n á tara ṣàṣà kó lọ jí ṣẹ́tàdùn nìran ó yá. ṣé mo wí ọkọ kò fọkàn rẹ balẹ̀. yéèyé o. ṣẹ́rí yẹn ṣe mo dúpẹ́ òkú gbogbo àlàyé wọn kò sí tí mo gbọ́ kù but sista ò ṣe dáadáa uncle wọn ò ṣe dáadáa after all tí ẹ bá béèrè oore lọ́dọ̀ àbúrò yìí tí ò bá ṣẹlẹ̀ ní ó sì lè ṣe lọ́la èèyàn kì í fi búburú kó fi san búburú kódà ẹ mọ̀ pé ẹ kánjú nìyí náà ẹ fi kánjú yín ẹ fi bà nǹkan jẹ́ no after all àbúrò ló jẹ́ sí yín àdó fúnra rẹ̀ ó dẹ̀ ní plan fún yín kẹ́dẹ̀ máa wọ ọ̀nkú Dàmọ́lá kú sọ̀rọ̀ lẹ́nu ṣùgbọ́n ẹlẹ́dàá ẹ̀ ń gbọ́ ọmọkùnrin yẹn ó ti arrange fixed deposit account kan specially fún aunty àti Ṣàléwá and some other people nínú ẹbí pàápàá aunty in particular èmi ò mọ̀ ìgbà tí ìyàwó ẹ̀ fẹ́ kú ló pè mí ní hospital. That's what I'm saying. èwo ni kọ́ńsìn bó ti tó pẹ̀lẹ́. jọ ní nǹkan bí oṣù mẹ́ta sásìkò táwọn ẹ̀ owó kan máa jáde ní Associate Bank èmi àtọkọ mi náà ṣe fixed deposit síbẹ̀ interest orí ẹ̀dẹ́ pọ̀ gan ẹ bá mi gba owó yìí kẹ́ bá mi kó fún ẹ̀gbọ́n ọkọ mi àtàbúrò ẹ̀ ó fẹ́ fi dá wọn lókòwò ẹ jọ torí ọdún. wáyé tí sista ṣe wá kanjú bá ewu bọ́n ṣe bá nǹkan jẹ́ ewu bẹ́ẹ̀ ṣe bá nǹkan jẹ́ wáyé ṣé wàá dà bẹ́ẹ̀ and kí ló dé tẹ́ fi ń kanjú
oṣù tó ń bọ̀ yìí oṣù tó ta fẹ́ bọ́ sí yìí ló yẹ kí àsìkò owó yìí kó pé kọ́dẹ̀ kó yẹn lé lọ́wọ́ kẹ̀rẹ̀ sí ṣòwò ní owó tí kì í ṣòwò kékeré ẹ wo bẹ́ẹ̀ ṣe bá nǹkan jẹ́. mo sí o ìrètí pípẹ́ ọmọ kan sáko lọ ní. gbogbo èròǹgbà wa lórí ẹnikẹ́ni tó bá fẹ́ràn Abímbọ́lá lọ́wọ́ lórílẹ̀‐èdè ayé yìí wípé kí ìṣẹ̀lẹ̀ burúkú máa ṣẹlẹ̀ sí ìdílé rẹ̀ ó mà ti rí bẹ́ẹ̀. ìbá yèyé o. ọ̀rẹ́ bàbá rẹ̀ tó mú lọ ó ti dá padà wá láìpẹ́ yìí ṣùgbọ́n tó wá yà mí lẹ́nu ni pé kò pé ìṣẹ́jú mẹ́wàá rárá tárákùnrin ọ̀hún dá padà ló bá tún padà wá gbé ara wa ń fún mi ó dàbí ìpọn ọmọkùnrin ọ̀hún lẹ́ni ní mo sùn mi wàá fẹ́ káyé fura sí mi rárá mo fẹ́ kó bá mi lọ sínú ẹgbẹ́ lálẹ́ òní torí ìnílé wa pàdé wípé kó bá mi rán eégún ayé sí ibikíbi tí Abímbọ́lá bá sùn lórí ilẹ̀ ayé ilé mi mo fẹ́ kó jẹ́ pé Ọlọ́run mi fẹ́ dáríjì Adédàmọ́lá rárá o mo fẹ́ kí gbogbo ìdílé rẹ̀ run pátápátá ìwọ̀n fẹ́ kọ́ ọmọkùnrin ọ̀hún yára jù wá lọ ẹni yára ló ń gbé. kó jù bá ń lọ orun òfófó ń sẹ́ ó ní ọjọ́ dáadáa kí n sẹ́ rẹ̀ ń jíṣẹ́ fún yéye lóru òní. sọ̀rọ̀ mi yí ọ sótọ́ àbòkù ojú ògbọ́dọ̀ ti wá o. ṣùgbọ́n ìmọ̀ rí ọ kò sí. yéyé o Àdùnní ní kí n jẹ́ kó di mímọ̀ fún gbogbo ẹgbẹ́ pé òun kò ní lè wá sí ìpàdé lẹ́nìí nítorí ọ̀rọ̀ Abímbọ́lá wípé kí ayé má bàa fura nítorí ìràwé òní dá ìjọ ilẹ̀ kó sun òkè èmi ni kí ó jáwé olúfimọ́. tó bá rí ẹ̀ eégún ayé o eégún ayé o eégún ayé o. kí o lọ bá Abímbọ́lá níbikíbi tó bá wà kí o gbẹ̀mí rẹ̀. ó yẹ ẹ máa lọ. padà níbi tó síbọ̀ tí ẹ ti bàjẹ́ lónìí ó jẹ́ padà. ta ni bẹ̀rù tí ó sẹ̀ ikú bá ń sọ̀rọ̀ àwọn ọmọ ọgbìn ilé mi ò olúwere wọ́ ẹ gbà wọ́n ti pé wọn ò tiẹ̀ wá ní iṣẹ́ tẹ́lẹ̀ ni ọmọ yìí wọ́n ṣe ààbò ẹ̀ ti wà ní kàwọ́ mi wọ́n ò sì bàbá ńlá bàbá ń tọ̀ náà re kọ́lọ́ǹgò wà mú bí tàbí wọ́n tó fi àmì burúkú kan sí la ìwọ àbáláàrú ẹ̀. dúró bẹ́ẹ̀ èyí ti sẹ́ iṣẹ́ tá a bá ràn kàn ní kàn jẹ́ bàbá gbọ́ pọ̀lọ́ tí ò bá jẹ kọ̀ọ̀kan àgbẹ̀jù lẹ́nu bọ́lá síbi tó rọ sí. ìran ìnígbà ìránṣẹ́ làbẹ̀rù àìbẹ̀rù ẹni àjẹrù. kíkọ́ wọ́n rọ sí kí sẹ́yìn. ìrètí pípẹ́ ẹ wò arákùnrin òótọ́ tó ń bẹ ní ọ̀rọ̀ rẹ̀ náà bàbá ní ìfúrọ́ ìrètí pípẹ́ lóòótọ́ a máa mọ́kàn ṣáko ó sì ń fa ìrẹ̀wẹ̀sì ọkàn bẹ́ẹ̀ èèyàn bá wá jẹ́ni tó ní ẹ̀mí Ọlọ́run nínú ìrètí pípẹ́ a máa mú ní ṣeun tí ò yẹ kéèyàn ó ṣe eléyìí ó sì jẹ́ kọ́ fún gbogbo wa bá a bá fẹ́ ṣoore fún yàn ká ṣe lásìkò tí ó yẹ wá èyí ò gan lólóore nú ló sì nọpẹ́ inú àìjẹ́ bẹ́ẹ̀ a ní fẹ́rù nǹkan báyìí kú ní báyìí àṣàyẹ̀wò ọ̀pọ̀ òkun kí ló fẹ́ kí Bímbọ́ kí ni tó fẹ́ kó ṣe fún ọ. ọbẹ̀ Bímbọ́lá kò forí jì mí ẹ má jẹun kú báyìí. ń gbọ́ Bímbọ́ ẹ̀gbọ́n bàbá rẹ̀ kò sí ibi tó ti sí ó ní òforíjì bóyá ni yóò máa ra rẹ̀ ya dákun foríjì. mo ti foríjì wọn Ọlọ́run á jẹ́ kára wọn yá lọ. ó ṣe ọ. ọkọ kẹlẹ máa wo irú àwọn ìṣẹ̀lẹ̀ báyìí ló máa ń fa tí púpọ̀ nínú àwọn ènìyàn wa tó wà lókè òkun tí wọn kì í fẹ́ máa wálé o torí majority of them tó bá wá sílé wọ́n máa ń wá pàdé àgbákò ni tó máa wá takú sọ̀rọ̀ wá ní wọ́n fẹ̀yìn odi ṣe lé wọn rántí ilé báwo ni wọ́n ṣe fẹ́ rántí ilé pẹ̀lú gbogbo àjálù tí àǹtí tó wọ́n fà sí. Mọ́mí
Àdùnní mọ́mí Àdùnní mọ́mí Àdùnní. Ó máa ti kú. Má ti kú. Bẹ́ẹ̀ ni. mọ́mí ẹjọ́ ẹ jí mọ́mí